àwọn farmers náà máa tọ́jú wọn kò kí ń ṣe kán da màálù lọ sí àárín ìlú. Koikimedia bringing the world closer to your doorsteps. Mo gbádùn yín bàbá. So as a result wọn aláwọ̀ rẹ̀ but àwọn fẹ́ force èèyàn torí pé ẹranko ni wọ́n ìlú bòmíì náà dẹ̀ ti wá wọ́n yàtọ̀ sí àwọn Fúlàní. Kí ni important ilẹ̀ because à ń gbọ́ England, Scotland, yes, Ireland, yes, ṣáwa náà ní right láti sọ pé Yoruba land. of course gbogbo ohun tí mo fẹ́ rí fún nìyẹn. so kí wá ní àwọn èyí tí a lè máa ṣe láti enhance awareness láti lè fi create àwọn tó ń disagree pé we are Nigerians and we must remain Nigerians without changing being a Nigerian. àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ni àwọn tó ń rí jẹ́ mbẹ́. àwọn mẹ̀kúnnù náà sọ bẹ́ẹ̀ sà. irú Odùduwà wọ́n fìyà jẹ èèyàn tiẹ̀ ó dẹ̀ tí wọ́n lọ wà lẹ́yìn wọn nítorí yẹ kẹ́ ẹ ṣe ni pé ẹ kọ lẹ́tà sí agbọ́n nǹkan báyìí ṣé tòótọ́ nàbí tòótọ́ kọ́ ẹ kọ lẹ́tà sí kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ dẹ̀ bring ọ̀rọ̀ ẹ tó yẹ pé gbogbo aráyé ló máa discuss lé lórí ní bàjá bí bàjá wo la fẹ́ bàjá ó ti jẹjẹkújẹ tó ní jẹ ó ti gba tó nígbà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣebí Yorùbá ló ní kọ́lẹ́jì yẹn tó dẹ̀ mọ̀ tí wọ́n wá ní ìwọ Christian yẹn wà lọ bá àwọn arábí ṣe pọ̀ kí wá láǹfààní Odùduwà àtàlání very simple kí ni àǹfààní Odùduwà lórí kó ní kálukú ṣe tiẹ̀ bó jẹ́ 2 million nìyí ẹ lè dá dúró. Really? Yes, you have the right tó bá bó jẹ́ 4 million ẹ ní right láti okay nǹkan tí United Nations sọ ni pé we have inalienable right láti get out tá a bá fẹ́ a ní right àwọn náà dẹ̀ ṣòfin àwọn náà dẹ̀ fọwọ́ sí Abraham Lincoln ló dẹ̀ fa gbogbo kínní yẹn pé ìyà ti jẹ àwọn èèyàn jù no slavery Abraham Lincoln ló abolition. Yes, that's why the respect we have for Abraham Lincoln up to today. Wọ́n kàwéré ẹ̀ tó bá lọ sẹ́mẹ̀rẹ̀ wà rí wọ́n kàwéré ẹ̀. Ó wà ní Central London ní Parliament níwájú opposite Parliament. Wọ́n kàwéré ẹ̀ ó wà ń bẹ̀ ọmọ akúṣẹ̀ ni kó tó di tó kàwé ó dẹ̀ ó di lọ́ọ̀yà ó di gbogbo ẹ̀. Wà rí pé wọ́n lè má fi yà jẹ àwọn èèyàn lọ báyìí. Ká tó mú ètò yẹn wá sílẹ̀ ní pàtàwà ìsà what role ni the current UK láti play to unbundle the amalgamation? Easy, in a way. They said originally it was agreed that there shouldn't be any war. Instead of war, you use your mouth. Ẹnu la máa fi gbára wálẹ̀. Ẹnu la máa fi ṣe kíní ara wa. Kì í ṣe ìjà kò ń ṣe ẹ̀kan lọ pa àyàn kan náà àwọn òyìnbó tiẹ̀ ni wọ́n tiẹ̀ ní fẹ́ gbọ́ yẹn torí pé ní tó bá bá ojú á bá mú o tí òyìnbó bá ń lọ lójú tí wọ́n á kọ́ padà nù ni tí ò mọ̀ ọ́ mẹsẹ̀ òun náà ṣe sọ pé wọ́ọ̀wọ́ jọ́ ẹnu kẹfẹ́ ẹnu sọ̀rọ̀ kẹ sọ gbogbo ìbínú yín kẹ sọ jáde ó bẹ́tà ju wọ́ọ̀wọ́ lọ ogun ibi tó máa ti bẹ̀rẹ̀ la máa rí o àmọ́ ibi tí ó parí ẹ̀ sí. What role would the UK play to de-amalgamate this union? What role ni UK lè play? A ti sọ fún yín wọ́n làwọn prefer wọ́ọ̀wọ́ jọjọ ju wọ́ọ̀wọ́ lọ títí àwọn fẹ́ nìyẹn kọ́ dẹ̀ rí pé tòótọ́ ni nǹkan tẹ́ ń sọ wọ́n á lè máa lọ káàkiri wọn máa wádìí wọ́n dẹ̀ wà ní wọ́n ní embassy wọ́n ní gbogbo nǹkan wọ́n mọ nǹkan tó ń lọ. War could start, nobody knows the end. Consequently, they brought this expression. The expression is
war jọjọ is better than war. Ẹ̀yin ni kẹ́ wá gbé ẹ wá o olórí Yorùbá tó lòun ò ṣe kò ṣe nìyẹn but àwa ọmọ Yorùbá tá a fẹ́ ṣe àwa ń fẹ́ lágbára lórí ẹ̀ kó lágbára lórí ó ti ní influence wọ́n dẹ̀ ti ń gba owó lọ́wọ́ ilé lọ́wọ́ tán àwọn ọmọ Yorùbá tá a ríran tá a dẹ̀ wá láti ìlú òkèèrè tá a dẹ̀ rí bí a ṣe ń jẹ afẹ́dádúró bó jẹ́ 50,000 ni kò dí ẹnì kankan lọ́wọ́ but ní yọ ọ̀bẹ ní yọ idà dẹ̀ ní yọ kíní láti pa anybody no ẹ máa sọ jáde báyìí náà ni ẹ wá lọ wá máa dùn gbogbo àwọn òwe kan tó ṣe pàtàkì Èkúté ti jẹ́ àwọn òwe míì tó dẹ̀ tún ṣe pàtàkì hostel ibi tí mo kó wọn sí college àwọn tó ń ṣiṣẹ́ wọ́n ti jí gbogbo ẹ̀ lọ inú ìwé ẹ̀rọ òyìnbó tó ń rìn hòhò ìyà jẹ wọ́n ju tiwa lọ kó tuntun wọn parapọ̀ wọ́n rí pé àwọn ò tó nǹkan kan àwọn ò dẹ̀ lè ṣe nǹkan kan but táwọn bá parapọ̀ ìlú abẹ́gẹ̀ fáwọn so ìgbésẹ̀ tẹ́mi fẹ́ kẹ́yìn take ó nìyí ẹ máa sọ́nà ni then kò sẹ́ni ẹ má bẹ́ẹ̀ ní kọ́kọ́ jà ẹ má gbógun lọ bẹ́ẹ̀ wọ́n á pa olúwẹ̀ dànù ni ọba tó jọba lólúwẹ̀ ó máa wà lẹ́yìn wọn ni torí ìjẹkújẹ tó ń rí jẹ kò sọ́gbọ́n tẹ̀lé dá ẹ̀dẹ̀ kìlọ̀ fún àbúrò mi tó ń tó fún ládìkún tó fún ní adé àdìkún Ìgbòho ẹ kìlọ̀ kó má tiẹ̀ tí lọ́lé ń sìn kó dẹ̀ for the time kó sinmi díẹ̀ ẹni nǹkan kejì kó má rò pé òun ti jórí gbogbo wọn o kò rí bẹ́ẹ̀ o gbogbo bó ṣe ń ṣe wọ́n ti ya gbogbo fọ́tò rẹ̀ wọ́n ti mọ gbogbo ohun tó wà lára ẹ̀ o òyìnbó wọ́n ti mọ gbogbo ohun tó kó sára òun ni mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé Azikiwe ọgbọ́n ló lò tó fi sá wá sí London padà ọgbọ́n ni ẹ fẹ́ pa ni Azikiwe wọ́n fẹ́ pa Azikiwe pé double game ló ń play ó wá lùlẹ̀ fún wọn ó wá dọ́gbọ́n sí i pàtó wá ní ẹ jẹ́ kó ń lọ persuade wọn ní London Azikiwe bá wá wọ́n àti òde kò tán from Èkó ó lóun padà sílùú yẹn mọ́ diplomacy ló lò nígbà tó dẹ̀ wá London ó wá ra bullet proof mo mọ ibi tó ti rà á ibẹ̀ ni mo ti ra ìbọn tó bá lọ sí palace mi ọba ìbọn tí mo rà sílẹ̀ ìbọn ibẹ̀ ni mo ti rà á wọ́n ìgbà tí mo ti wá gbé àtẹ̀yìn tí mo wá ń fàdé wọn náà ti kúrò ní ibi tí wọ́n ti ń tà London wọ́n náà ti kúrò níbẹ̀ mi wá mọ ibi tí wọ́n kó lọ ibẹ̀ anybody tó bá ti lówó ẹ̀ lọ́wọ́ tó jẹ́yàn wàá lọ ra bulletproof wàá wọ̀ ọ́ kọ́ máa yìnbọn mẹ́wàá ṣe kò ní wọ ara ẹ̀ ìyẹn lèmi fẹ́ sọ fún àbúrò mi pé òyìnbó ojú ayé náà ṣe o èèyàn láti ṣọ́ra pẹ̀lú wọn.